Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, a kí yín ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Gbogbo wa la ti rí fídíò Alàgbà Muyideen bó ṣe go viral. Gbogbo àwọn ọ̀rọ̀ tán sọ nípa benefactor wọn tí gbogbo wa mọ̀ sí Pastor Gabriel Ademola Amusan. Then a rí gbogbo wa náà la rí bí Alhaji Oriyomi bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ yẹn tán dẹ̀ jẹ́ kí kinní yẹn kó settle down. But nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tán settle gbogbo ẹ̀, a rí pé oríṣiríṣi nǹkan ló ń jáde from different people, from different angles. Olúkálùkù ṣá ń sọ tiẹ̀. And then níwòye títí tèmi, a rí wípé oore òun ni pastor ṣe Mr. Muyideen, tí Mr. Muyideen náà ò sì tí wọn ò jiyàn sí wípé kò kí n ṣoore ni wọ́n ṣe àwọn. Ṣùgbọ́n níkòríta ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, ó yé Ọlọ́run. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yé Ọlọ́run. Tó bá jẹ́ pé mímọ̀ sí ọmọ ẹ̀dá náà ni àárín pastor àti Mr. Muyideen ṣe dàrú, Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀, Ọlọ́run ló ní déédé. So update tí a tún mú wá fún yín, a fẹ́ jẹ́ kí kẹ́ listen sí bí àwọn èèyàn contribution àwọn èèyàn nípa nǹkan tí pastor tí wọ́n ṣe. So ìyẹn ni a fẹ́ jẹ́ kí ẹ mọ̀. So a máa play fídíò yẹn sí. So ẹ máa listen sí nǹkan tí àwọn èèyàn sọ nípa Pastor Gabriel Ademola Amusan. Ẹ mọ̀ pé nínú ayé yìí kò sí bàbá gúnyán sínú ewé ká ṣe bẹ̀ sínú èpo ẹ̀pà, ẹni tá yóò á yó, ẹni tí ò dẹ̀ yóò ní yó. Bí èmi bí mo ṣe wà yìí, I don't live my life because of people. Mo live ìgbé ayé mi torí ìdùnnú ara mi, torí kó bá ti tẹ́ mi lọ́rùn. I don't care about any other person. Nǹkan tó bá wù anybody kó ṣe, tó bá wù ẹ́ tí ò bá tẹ́ lọ́rùn pokùnso, tí ò bá tẹ́ lọ́rùn o lè gbé poison jẹ, because life mi ni kò kí ń ṣe tiẹ̀. So nípa ọ̀rọ̀ ẹni yẹn, the only mistake tèmi kàn rí, kò dẹ̀ sí ẹ̀dá kankan, even Bíbélì, Jésù Kristi gan sọ, ó ní ẹni pípé kan ò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Jésù gan ò sọ fún wa pé òun pé ká tó máa sọ pé àwa èèyàn tọ́lọ́run dá, tó jẹ́ pé àwa ìránṣẹ́ ẹ̀. So gbogbo àwọn èèyàn tó control láti bọ́ síta ń sìn yìí, ibo náà wà nígbà tí bàbá yẹn píìkì bọ̀bọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ lábẹ́ bridge? Níbo náà wà nígbà yẹn? Ká tiẹ̀ sọ pé bóyá pé àwọn èèyàn ló dá owó tán fi help Muyideen, ṣèbí èèyàn kan ló mú Muyideen jáde pé ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàánú ẹ̀. Tí ẹnìyẹn ò bá ní pé kán ṣàánú ẹ̀, ṣé wọ́n máa ṣàánú ẹ̀ ni? Èèyàn kan ṣáà lèèyàn máa mọ̀, èèyàn kan ló máa mú èèyàn mọ̀ èèyàn kan nínú ayé téèyàn náà fi máa ṣe rere. Téèyàn bá máa ṣe orí burúkú nínú ayé, within second ni èèyàn ló máa ṣe ipasẹ̀ orí burúkú èèyàn téèyàn máa ṣe. Èèyàn ló dẹ̀ máa ṣe ipasẹ̀ oríire téèyàn bá máa ṣe nínú ayé. So èmi kàn rọ̀ gbogbo àwa ẹ̀dá ènìyàn, ẹ jẹ́ ká try, ká fọwọ́ wọnú, ká máa ní sùúrù fúnra wa. Gbogbo wa náà la lè ṣàṣìṣe nínú ayé. Ká má wá torí pé èèyàn kan ti ṣe àṣìṣe, kì í ṣe pé kì í ṣe orí bíbẹ́ lògùn orí fífọ́. Irú dádì yẹn, àwọn náà nísìn báyìí wọ́n ti máa learn more pé tán bá pàdé àwọn ènìyàn, ẹni tọ́lọ́run bá ti fi ẹran àánú àti omi àánú sójú wọn, kò sí kán má ṣàánú. Gbogbo wa bá ṣe wà yìí lórí ìkànnì yìí, mo believe pọ̀pọ̀lọpọ̀ náà máa ṣàánú tó dẹ̀ ti jẹ̀bi bọ̀ nípasẹ̀ àánú tó ń ṣe. But torí pé ó di social media àti pé torí bàbá yẹn jẹ́ ẹni tí gbogbo ìlú mọ̀, tó bá jẹ́ common person tó kàn jẹ́ pé bóyá ó gba Muyideen sílé, ó wá lé síta ni, tí ìṣerú bàbá yẹn tó tiẹ̀ tún wá kọ́ ilé fún, wọn yóò ní pa wọn tiẹ̀ ní lè challenge ẹ̀ gan. Olúkálùkù máa keep ẹnu wọn short ni. But torí pé ẹni yẹn onílé mìíràn ni wọ́n, mo dẹ̀ rò pé gbogbo wa yìí, mi rò pé ẹnì kankan wá pé bá ṣe wà lórí ìkànnì yìí nínú ayé yìí, kò sẹ́ni tó pé, Ọlọ́run nìkan ló pé. Instead tí wọ́n fi máa sọ̀rọ̀ láti máa jẹ́ kí bàbá yẹn máa feel pé nǹkan tó ń ṣe, oore tó ṣe, ayé dẹ̀ sọ padà, wọ́n dẹ̀ fẹ́ sọ di bí lójijì, tó máa fi tilẹ̀kùn mọ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ bíi Muyideen tán tì ní ìdílú oore bẹ́ẹ̀ yẹn láti ọ̀dọ̀ bàbá yẹn. Kí ló dé tá máa ṣe tálámù tó máa kàn lọ́la tí bàbá yẹn máa ṣe láàánú? Ṣé mi mọ̀, ṣẹ́yìn mọ̀ bóyá ìdílé wa ni oore yẹn kàn láti ọwọ́ bàbá yẹn? Kò sẹ́ni tó mọ̀. Kí ló dé tá wá fẹ́ jẹ́ kí olóore kó jìn sí kòtò? Ní ìdẹ̀, gbogbo wa la lè ṣàṣìṣe nínú ayé. Gbogbo wa la lè ṣe àṣìṣe, kò séèyàn kankan tó pé. Àṣìṣe ti wáyé nídìí pé bàbá yẹn ń nà lásán.
tó kàn sọ pé ó nà àwọn náà dẹ̀ confirm pé àwọn nà ẹni yẹn ó dẹ̀ tán even kò jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ ìjà lè ṣẹlẹ̀ kẹ́ gbá etí ara yín tẹ́ bá kóra yín dé station 2 fighting náà máa sọ so ká tó máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ why tá ṣe wá fẹ́ kọ́rọ̀ ọlọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mú wo oríṣiríṣi comment everybody ń ṣe wọ́n máa ṣépè fún Àgbàlá Gabriel kí ni ẹ̀ṣẹ̀ tí màá yẹn ṣe fún wọn ṣèbóore ló ṣe ṣóṣe bí ni Muyideen dẹ̀lélẹ̀ yìí eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn náà tó fẹ́ ṣe oore irú Muyideen yẹn ó yẹ kán tiẹ̀ ní bó ṣe wà ní nǹkan tó yẹ kí dáàdì yẹn ti kọ́kọ́ ṣe ni pé kán ti kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run máa bọ̀ dáadáa kán tiẹ̀ ti kọ́kọ́ rí ká ní bó ṣe dé yẹn kò ń ṣe náà ti tètè lọ kọ́lé náà ti jẹ́ kó fẹ́ yàwó ni kán sì jẹ́ kó jẹ́ church kó máa sì wá sí church kán máa wo ìhùwàsí ẹ̀ ìṣesí ẹ̀ wọ́n fẹ́ fún lóúnjẹ kọ́kàn fún lówó oúnjẹ kó lọ kó dé kán máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ kán máa jẹ́ fún ní counseling kán ṣe deliverance fún kán tún gbé lọ sí hospital kán lọ check brain ẹ̀ ṣó ti wà alright gbogbo igbó àti ìmúkúmu tó ti mú kán fọ̀mọ́ àti gbogbo ẹ̀ kúrò ní brain ẹ̀ kó di ẹ̀dá tuntun torí bọ̀bọ́ yẹn ń sìn gbogbo oore tán ṣe fún kò rí gẹ́gẹ́ bí oore pọ́n ṣoore fóun because number one ọmọ gbòòrò ni bọ̀bọ̀dá yẹn ẹ tó dẹ̀ jọ ọmọ gbòòrò ó hard ó dàbí kíyàwó tó fẹ́ ọkọ tó mọ̀ pé ọmọ gbòòrò ni ẹ tó máa ń ṣe fàájì tó máa ń mọtí tó máa ń lọ sí club tó jẹ́ pé ó láìka obìnrin ni suddenly tẹ̀dẹ̀ fẹ́ra tán tó dé ló fẹ́ kó tọwọ́ ẹ̀ bọlẹ̀ wàá padà sílé yín ni Ọlọ́run gbọ́ wàá padà sílé yín ni kò ṣe oògùn tó lè ṣe the only way tó lè fi gbárù wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ni pé wàá kọ́kọ́ fi sùúrù bá tiẹ̀ jẹ́ náà wàá máa fàdúrà tì wàá máa fi ṣítílẹ̀ kọ̀ọ̀kan wàá dẹ̀ máa múnú ẹ̀dùn ọkọ tó mọ̀ pé yes ó láì kó kàn máa jáde ńlé ìwọ gan mo ti réyàn tó yẹ pé toró fẹ́ gba aṣẹ́wó là ó dẹ̀ lọ lé aṣẹ́wó everyday tó lọ ń pè ẹ̀ ní visit kò ń ṣe bó bá sùn o bò ó kàn máa lọ ó lọ máa bá ṣeré and pastor ni ó kàn wò pé ẹ̀mí Ọlọ́run sọ fún un pé ìránṣẹ́ yìí ẹ̀mí ẹ̀ Ọlọ́run ní ìdí ẹ̀ kò gbọ́dọ̀ sọnù ó dẹ̀ wò pé well this is the only way ẹni no you jare kò ń ṣe wọ ẹ máa sọ̀rọ̀ lọ́wọ́ yín bad news. Thank you sir so that is just it àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ẹ má jẹ́ ká sùn ká kọrí síbi kan náà ẹ jẹ́ ká téèyàn bá ṣe aburú fúnyàn lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wo rere tó ti ṣe sẹ́yìn ìyá àbèjì ọmọ aráyé lè ṣe bí bàbá yẹn ló kọ́lé fún mo mọ àwọn arúgbó tí wọ́n ti tírètí ti pin fún tó jẹ́ pé bí ìgbà tí wọ́n ó kàn kù díẹ̀ kán máa retí pé wẹ́ẹ́ tí kú bá dé káwọn kú Ọlọ́run dẹ̀ lo bàbá yẹn láti fi iyọ̀ àti oyin sáyé wọn ṣó easy ni àwọn tó ti dàgbà tí wọn ò ronú àti ralẹ̀ nínú ayé dèpòdépò wọn àti ẹ̀ fi blọ́ọ̀kù kalẹ̀ Ọlọ́run dẹ̀ lo bàbá yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe program àwọn èèyàn dẹ̀ dìde fúnràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn donílé lórí àwọn tó ń dá lókoòwò àwọn tó ń ṣàánú fún wọn máa ń wo program bàbá yẹn àwọn èèyàn wọn máa jẹun wọn máa dáná ẹjọ́ àwọn tó ń sọ̀sọ́kùsọ ẹ̀ èèyàn mélòó ló ti bọ́ èèyàn mélòó fúnra lára ẹ̀ kó wílílì níbo ẹ mélòó ni òró ń jẹjẹ tí wọ́n dẹ̀ ní ráìsì tó bí ewu méjì lé tó ti bú ráìsì tó bí ewu kan jáde kí lẹ wí sà. àbí kọ́ máa jánu lórí íńtánẹ́ẹ̀tì. so ó ní nǹkan téèyàn bá máa ṣe ó ní ìṣẹ̀lé ló ń gbéyàn déta nǹkan tá a bá lè gbà ẹ má jẹ́ ká máa fi lọ́mọ nìkejì wa gbogbo wa la mọ̀ pé tá a bá ṣe oore tó dẹ̀ jẹ́ pé oore tá a ṣe yẹn wọ́n wá padà sọ di bí amọ̀rú pains tó máa wà mo rí ìgbà tí bọ̀bọ́ yẹn ń rojọ́ mo rí bí Àgbàlá Gabriel ṣe dorí kodò I know that man ó ń sun ẹkún ọkàn 2 things ló máa ṣe máa yẹn bó ṣe dorí kodò yẹn number 1 ó ti ń regret pé òun na Muyideen it's not that man yẹn ò regret pé òun na Muyideen ó regret pé òun na Muyideen kò sí èèyàn kankan tó máa hùwà tí ò dáa conscience wa máa jẹ́ wa nǹkan tí mo ṣe ikú díẹ̀ káàtó ṣùgbọ́n má jẹ́ ká fi nǹkan kékeré tẹ́niyẹn ṣe yẹn ká wá fi sọ pé ká wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ká máa pariwo ẹ̀ ká máa sọ̀rọ̀ aburú nípa tiẹ̀ débi pé ẹnìyẹn wá rò pé àṣé gbogbo rere tó ń tiẹ̀ ń ṣe àṣé kò tiẹ̀ dá torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa decide inú ayé pé òun ò ní ṣe rere mọ́ èèyàn tọ́lọ́run bá dẹ̀ ti kọ pé rere ló gbọ́dọ̀ máa ṣe kò sí ò ní lè ṣe kò sí bó ṣe fẹ́ ṣe spirit ni odidi ẹ̀mí kan ni kéèyàn máa ṣoore because tẹ́mi yẹn bá ti gbé ẹ wọ̀ àfi tó bá ṣoore yẹn tán lọ́kàn ẹ̀ tó máa balẹ̀ mi ì mọ̀ bóyá ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pọ́n ti nírú ẹ̀ǹkántà bẹ́ẹ̀ rí tó ò bá ṣoore kéèyàn dẹ̀ má ṣoore náà kéèyàn dájú odidi ẹ̀mí kan ni odidi ẹ̀mí yẹn bá ti gbéyàn wọ̀ pé wẹ́ẹ́ mi ò ní ṣàánú kò dẹ̀ ní ṣe ló sọ yẹn because ẹ̀mí yẹn gan ti ń bá gbé ó ti gbénu ayé ẹ tó dẹ̀ máa ṣoore náà ẹ̀mí yẹn náà ò máa bá gbé ni so ẹ má jẹ́ ká try ẹ mo fi Ọlọ́run alààyè bẹ̀ gbogbo wa ẹ jọ̀ọ́ fún gbogbo àwọn tá a bá wà lórí ìkànnì yìí àwọn tó bá ń gbọ́ ẹ jẹ́ ká try ká máa fẹ́ àdúrà ran ìránṣẹ́ yẹn gan lọ́wọ́ because ṣe rí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run náà nídìí àdúrà gbogbo wọn náà ò pé
ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ní ogun tí wọ́n tó ń bá wọn pò tí wọn ò ní lè sọ, wọ́n á fi ogun tí wọ́n lẹ̀, wọ́n á focus tẹlòmíì. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé Muyideen ò lógun ìdílé ni? Kò lógun ìdílé. Ẹ gbọ́ ìròyìn tí màmá ẹ̀ rò ni, ẹ gbọ́ nǹkan tí màmá ẹ̀ sọ. Ṣebí màmá Muyideen ti wá rí tó sọ nǹkan tí ojú ẹ̀ ti rí. Ó ti sọ gbogbo ibi tó ti lọ láti lọ gbàdúrà, ó ti sọ bó ṣe ta ilé tó ṣe ta ọ̀nà torí Muyideen, kí ayé Muyideen lè dáa. Àbí everybody máa ń gbàgbé ni? Bàbá yẹn dẹ̀ mú, ó fọ́ jáde kúrò nínú ẹ̀rọ̀fọ̀, ó dẹ̀ bẹ̀rẹ̀, ó kọ́lé fún un. Ó wò pé tó bá níyàwó, ibi tí màá yẹn gbàrò nìyẹn pé tí Muyideen bá níyàwó, bóyá èrò ọkàn ẹ̀ tún máa change, bóyá ìhùwàsí ẹ̀ máa change. Mò ń rí tí Muyideen yẹn náà lọ ń ṣe fídíò káàkiri pé torí Àgbàlá Gabriel ó fò ní okò dí ọ̀pẹ ro, pé ó gba ìyàwó òun, ó ń bá ìyàwó òun sùn, pé ẹ̀mí àgbèrè ló gbà wọ̀. Ẹ̀yin náà ẹ wò ó, ẹni tí kì í ṣe pé wọ́n force ẹ pé kò fẹ́, ìwọ fúnra lára ẹ mú láìkẹ́ tó bí ní question pé ṣé wọ́n fẹ́ fún ẹni, ó lòun rí lòun fẹ́ fúnra lára òun. Tó báwo ló ṣe máa wá lẹ́mìí àgbèrè gbé wọ̀? Ṣé Àgbàlá Gabriel ò níyàwó ní ẹ̀wù ìyàwó Àgbàlá Gabriel? Kóun fẹ́ gan pé abroad ló wà, pé òun láìkẹ́ nìyẹn. Ẹni ó ní ẹni tí pásítọ̀ kankan fẹ́ tán fọwọ́ sí pé kóun fẹ́ abroad ló wà. Òun ló fẹ́ náà rẹ̀ sọ pé ṣùgbọ́n òun lòun rí obìnrin yẹn nínú ṣọ́ọ̀ṣì, òun ní ẹni tó wà ní ṣọ́ọ̀ṣì lòun fẹ́ fẹ́. So àwọn èèyàn dẹ́rẹ̀ sọ ní sọ pé wọ́n fi ìyàwó yẹn wọ́n fi sẹ́ẹ̀tì ẹ̀ ní, wọ́n fi sẹ́ẹ̀tì ẹ̀. Bóná ti fi sẹ́ẹ̀tì ẹ̀. Ṣé rí ẹni tí ìyà bá ti jẹ rí tó bá wọnú ọ̀rọ̀ kò ní fẹ́ jìyà mọ́ láyé? Ṣé rí kéèyàn má ti wọnú ọ̀rọ̀ tó bá ṣì ń bá tú ìyà díẹ̀díẹ̀, ó bẹ́tà o. Bọ́ ẹni tó bá ti wọnú ọ̀rọ̀ tó bá padà, wọ́n ní ìpadà olóríire kó padà dé olórí burúkú, ikú ló máa ń gbẹ̀yìn irú wọn. Ọlọ́run ò ní jẹ́ kí àpadà sí aburú kó jẹ́ ti gbogbo wa lórí ìkànnì yìí. Gbogbo ẹnu tó ti ń jẹran kò ní padà máa jẹgun, gbogbo ara tó ti ń wọ aṣọ kò ní padà wọ àkísà, gbogbo ọwọ́ tó ti ń fúnyàn kò ní padà di atọrọ jẹ. Ẹ ò ní mọ nǹkan tó ń jẹ́ òṣì láyé, because woman tó ń ké yẹn ó ti wò ó pé ogun ayé leléyìí. Nǹkan tí woman yẹn ń try láti sọ nìyẹn pé ogun ìdílé ni, dádì ẹ má wo tiwọn, ẹ ṣàánú, àánú ò ní kẹ́ ṣe. Bọ́ ẹ wo bí táwọn èèyàn táàmù ọ̀rọ̀ yẹn lọ, pé torí pé nígbà tó bá tẹ̀lé Muyideen, ṣé Muyideen ti gba yàrá kan? Ṣé under bridge ló máa mú ìyàwó yẹn lọ ni woman yẹn máa tẹ̀lé lọ máa bá sùn? Ṣé igbá tó gbé sórí yẹn tó ń rù káàkiri yẹn ṣe ló fẹ́ fi bọ́ ìyàwó dèpòdépò tọmọ bá dé? Wọ́n dẹ̀ build life ẹ fún ẹ. So eléyìí náà kọ́nà ọbọ lọ́jọ́ èní, mo rí pé tí bàbá Àgbàlá Gabriel tí wọ́n bá ń gbọ́, táwọn náà bá ń wá sórí ìkànnì káàkiri, tí wọ́n bá ń gbọ́, àwọn náà ti mọ ibi tó kù díẹ̀ sí fáwọn, torí nǹkan míì tó bá fẹ́ ṣe, tó bá ráwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún ní ọpọlọ, because mo rí pé máa yẹn tó bá lọ check ẹ̀, honestly kì í ṣe gbogbo àwọn èèyàn tó ní mental kínní ló máa ń di pé wọ́n máa ń wọ, ló máa ń sọ̀rọ̀ ẹni, ló jẹ́ pé wọ́n máa ń jaṣọ mọ́ra wọn lára, tàbí níwọ̀n ní máa behave normal lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gángan mi wà tó jẹ́ pé ó máa ní movement tó máa ṣèyàn, ó dẹ̀ máa ní movement tó máa fẹ́ nìyẹn lẹ̀, tó yẹ kó tún máa behave normal. So ó yẹ kán try kán help máa yẹn spiritually, kán dẹ̀ help ẹ̀ physically náà ti help ẹ̀ sìn, ó dẹ̀ ti ní spiritual one, because ogun dúró ti máa yẹn lẹ́gbẹ̀ẹ́, tógun ò bá dúró ti lẹ́gbẹ̀ẹ́, wọ́n kọ́lé fún ẹ, ó wà nínú ilé, káàtẹ̀ sọ pé àṣìṣe ti ṣẹlẹ̀. Èmi ìbá rọ bàbá Àgbàlá Gabriel wọ́n ṣe wà yẹn tó bá ní wò pé ọmọ kékeré o, because ká dọ̀bálẹ̀ fárara kò ní pé ká má ga nínú ayé. Káwọn kan wò pé mistake yẹn ti ṣẹlẹ̀ nínú ayé, kọ́kànra ọmọ Nàìjíríà má bínú pé mo nà lágbájá, ẹ máa rí pé gbogbo ọ̀rọ̀ ó máa die down. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ti sẹnu yánmọ̀yánmọ̀, because ọ̀pọ̀lọpọ̀ ń wá ìṣubú bàbá yẹn, kọ́rọ̀ tó di ọ̀rọ̀ ọjọ́ èní ni ọ̀pọ̀ orílẹ̀-èdè kan rí tí mo ti come across video ẹ̀rí online tó ti ń pariwo Àgbàlá Gabriel thief ni, olè ní, 419 ní, kinní kan ní, gbogbo àwọn yẹn ṣẹ̀dẹ̀ rí. Ẹni tó bá wọ aṣọ àlà kò gbọ́dọ̀ rìn ní gbèrígbè èèyàn tó bá ń gbé epo dání, torí aláṣọ funfun lepo máa ń wá káàkiri. So aṣọ àlà ni bàbá yẹn wọ̀, kó kàn try just video yẹn, kó kàn ṣe pé òun sorry, òun apologize fọmọ Nàìjíríà, Muyideen má bínú. Ó ti apologize already. Mi tiẹ̀ tí rí fídíò yẹn wò ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Anybody tó bá tún gbé fídíò Àgbàlá Gabriel kẹmọ̀ kó lórí burúkú ni. You see? As from this morning. You see? Máa yẹn ti apologize nísìnyí, kí wá ló tún fẹ́ gbà? So mi rí nǹkan kan tá a tún fẹ́ ṣe, bí ìgbà kan ní gbogbo wa ń rí, à ń ríṣẹ́ takuntakun tí màá yẹn ṣe. Ṣe fẹ́ sọ fún mi pé gbogbo èèyàn, gbogbo wa yìí náà ṣáàlá ṣíṣe ni? Kò yí sì kéèyàn tó kó orí gbígbé orí tútù jọfa. Kódà nínú ilé, ọkùnrin míì kò lè ṣe, kò ní ẹnu rẹ̀ ò kánú ilé rẹ̀, ká tó máa sọ pé
yóò wá lọ máa ká àwọn èèyàn pọ̀rọ̀ tó máa kó èrò jọ níta. Ẹlòmíì ò lè control inú ilé ẹ̀, ẹlòmíì ọkùnrin míì wàhálà ọmọ méjì péré tó bá nínú ilé ó máa sá jáde nínú ilé ó máa fi ìyá lẹ̀ fa pẹ̀lú àwọn ọmọ ni, kò ní lè withstand ẹ̀. Ká tó mọ̀ wá sọ pé ẹni tó ń kó orí gbígbé orí tútù jọ tó tún wá ń sá sókè sá sódò. Ìránṣẹ́ Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo fọlọ́run alààyè bẹ̀ gbogbo wa, ẹ jẹ́ ká try, ẹ má jẹ́ ká máa tètè wá ìṣubú ara wa. Àmọ́ ẹni tọ́lọ́run máa lò fún wa tàbí ìdílé wa, ó lè lò fún èmi lénìí, ó lè lò fún ẹ̀yin lọ́la. Ọlọ́run lè lò mí fún yín, ó lè lò ẹ̀yin fún mi. Nígbà tá a bá ti wá sọ̀rọ̀ òdì, tá a ti bẹ̀rẹ̀ sí ní ba ẹni yìí jẹ́, tá a ti jẹ́ kẹ́ni yìí máa feel pé gbogbo oore tó ń ṣe gan kò ní ọpẹ́, kò sí ìwúlò kó máa ṣoore. Nígbà tẹ́lòmíì bá máa wá nídìí oore gangan, ẹni yìí àwa ní tọ̀ gbogbo nǹkan tó kúkú ń ṣe ọmọ aráyé fi ń bu òní, ó kú bẹ́tà kó má ṣe mọ́. Ẹ jù má jẹ́ ká gbé ṣubú because àwọn èèyàn le. Even nínú Bíbélì, this same àwọn èèyàn yìí la jẹ́ kí Mósè bínú tí ò fi délẹ̀ lérí. Àwa èèyàn yìí la pín lẹ́mìí tá a jẹ́ kó bínú tí Mósè ò fi délẹ̀ lérí. So kọ́lọ́run ọba lọ́jọ́ èní kó ṣàánú gbogbo wa la lè ṣàṣìṣe. Àṣìṣe ti ṣẹlẹ̀ nìyẹn. Àdẹ̀wá nítorí àṣìṣe ọjọ́ kan ká wá fi da oore ìgbà gbogbo tí ẹni ti ṣe. Ó lè má jẹ́ àwa gangan ló ṣe fún, ó lè má jẹ́ gbọ́n wa, ó lè má jẹ́ àbúrò wa, ṣùgbọ́n èèyàn ẹlẹ́ran ara wa ló ṣe fún. Ṣé bóun lọ́lọ́run lò? Tọ́lọ́run ò bá fi ọpọlọ sọ àwọn lórí pé ó yá dìde máa ṣerú nǹkan báyìí. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn èèyàn tán rí ìtúsílẹ̀ látọwọ́ bàbá yẹn, báwo náà ṣe fẹ́ rí? So kọ́lọ́run kó wà pẹ̀lú wa. Tí dáàdì náà tó bá ti máa pàdé irú àwọn èèyàn báyìí, kọ́ máa try, kọ́ lọ máa ṣàyẹ̀wò ọpọlọ fún wọn, kọ́ máa ṣàyẹ̀wò wọn nínú ẹ̀mí, kọ́ tún máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Ọ̀rọ̀ Ọlọ́run is very important. Most of churches nowadays, I don't know why, wọn ò kí ń preach ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò kí ń sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn mọ́. Ọ̀rọ̀ ló máa ń preach fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nǹkan tó dùn ló máa fẹ́ sọ fún yín, wọ́n máa preach jáde fún yín. Wọn ò ní fẹ́ jẹ́, wọn ò ní preach pé tẹ́ bá parọ́ àwọn ìjìyà tó wà nípa kéèyàn máa hùwà burúkú, wọn ò ní sọ fún yín, wọn ò ní fẹ́ jèrè ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Nǹkan tó fi jẹ́ pé nǹkan tọ́pọ̀lọpọ̀ ń kó jọ suddenly ẹ kàn máa rí pé ó tún bẹ̀rẹ̀ sí dànù padà nìyẹn. But tó bá ti lè mọ lẹ́yìn tó jẹ́ pé foundation yẹn strong nínú ìgbàgbọ́, irú Muyideen yìí ká ní foundation ti strong dáadáa ni, á ti mọ̀ pé nǹkan tó ṣe fún yìí oore ni, kódà kan fún ní 1 naira ó máa mọ̀ lóore. Kán gba létí gan, ọ̀rọ̀ Ọlọ́run á ti fi yé pé tó bá gba létí ọ̀tún gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ kọ́ tó sì sí. Ibi tó ti yẹ kó apply wisdom lélẹ̀, ibi tó ti yẹ kó tọ̀ Ọlọ́run lọ lélẹ̀. So kọ́lọ́run kó wà pẹ̀lú wa, àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ o. Mo ti dánu dúró báyìí torí tá bá tún rẹ́ lómi tó fẹ́ sọ̀rọ̀. Thank you and God bless you. Lovers all over the world, a lérò pé ẹ listen sí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ. Although àwọn èèyàn náà wọ́n ti sọ̀rọ̀ nípa Muyideen tí a ti post ẹ̀ sí orí page wa. So nǹkan tí àwọn èèyàn tún sọ nípa Pastor Gabriel Ademola Amusan tí gbogbo èèyàn mọ̀ sí Àgbàláyà Gabriel Foundation iná ni a tún fún yín ní update rẹ̀ yìí. And then àdúpẹ́ pastor wọ́n ti ṣe bí ọkùnrin, wọ́n ti ṣe bí akọni, wọ́n ti apologize sí Muyideen wípé kí Muyideen má bínú pé àwọn nà. So èmi dẹ̀ rò wípé bó ṣe tọ́ pé ó ṣe yẹ kí wọ́n apologize náà apologize yẹn. So and then gbogbo àwọn tá à ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́tún lósì, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo ẹ̀ kó stop bẹ́ẹ̀, because àwa Yorùbá irú nǹkan yìí la máa ń fẹ́ gbà bí ẹni gbàgbà ọtí. So ìdí tèmi fi sọ bẹ́ẹ̀ wípé kẹ́ jẹ́ ká stop ẹ̀ ni wípé àkọ́kọ́ pastor ti apologize, ẹ̀kejì wọ́n ti ṣe handing over ilé Mr. Muyideen lọ́wọ́. So a rí i pé ọ̀rọ̀ yìí ó ti níyanjú tí gbogbo ayé dẹ̀ ti mọ̀ sí. So bó bá ṣe wu Mr. Muyideen náà ṣe lè ṣe live fún wọn báyìí. Pastor ń wò pé káwọn ṣe monitoring débi wípé àwọn tí wọ́n dá owó wọn ní padà mọ́ drag àwọn. But pastor wá mọ̀ pé kò kí ń rí bẹ́ẹ̀ mọ́. Tó bá ti di pé èèyàn ṣe nǹkan, èèyàn tún wá dúró ti pé jẹ́ kí n mójútó kinní. Àwọn Yorùbá sọ̀rọ̀ wọn ní wípé màá gbẹ́ tí ó sì rí kété ní máa ń ba mú èrè jẹ́. So nǹkan tèmi rí tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí nìyẹn. So a kí ẹ̀yin viewers wa tẹ́ ń wò wá. I really appreciate the support yín. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ tún bá wa subscribe. So we love you all. Thanks for watching.